Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ìyẹ́lọ́kọ̀ àgbáyé mo kí yín gan-an. Ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí akí bàbá wa ọba Ìdòwú Adédiwúrà ọba lúfẹ̀. Ìgbẹ́kẹ̀lé Olúwa. Bẹ́ẹ̀ni, ìgbẹ́kẹ̀lé Olúwa kì í yẹ̀. Bẹ́ẹ̀ la kí bàbá wa kábíyèsí ọba lọ́rọ̀. A kí bàbá wa Jẹ́gọ́sì. Ẹ kú ìkẹ́ ọlọ́fin o. Bàbá wa kábíyèsí ọba lọ́rọ̀ náà wà ńbẹ̀. Wọ́n wà kálẹ̀. Nínú àwọn àlejò olórí òun náà nìkan o Fọláṣadé. Bùsùkè lónìí. Ẹ jọ. Ẹ kú ọ̀lọ́nà. Ẹ kú ọ̀lọ́nà. Olórí. The minister. Bàbá Balùwẹ̀ kú ẹ̀. Adéṣu. Ìgbẹ́kẹ̀lé Olúwa. What's the question of life? Lẹ́ẹ̀kan sí akí bàbá wa ọmọọba Adétúnjí Ògúnwùsì. Adélé ìjọsìn ni ẹ̀yin tó bá ń wo lórí ìtàgé ní amóhùnmáwòrán Ẹjọ́ please cameraman. ọ̀nà ní ìjọsìn. Ẹjọ́ ṣiṣẹ́ yìí. Ẹjọ́ ṣiṣẹ́ yìí. Tí ẹ bá máa bẹ̀rẹ̀ ní o. Ẹ̀sùn lẹ́yìn ẹjọ́. Ẹ̀sùn sẹ́yìn. Cameraman. Ẹ̀wọ́n tẹ̀lé. Ẹ̀sùn sẹ́yìn. Ẹjọ́ fọjọ́ bá rí ẹ̀sùn. Kábíyèsí o. Ẹjọ́ sọ pé kábíyèsí o. Kábíyèsí o. Ó ti ní, ó ti dọ̀rọ̀, ó ti dàṣẹ. Ẹjọ́ bá sún sẹ́yìn. Kámẹ́rà. Ẹ̀sùn sẹ́yìn ẹjọ́. Níbi tí ọ̀rọ̀ dé gbọ́ báyìí. Ẹjọ́ kí gbogbo wa wá sún sẹ́yìn please. Cameraman ẹjọ́ ọbẹ̀ wá. Ẹ̀sùn sẹ́yìn. Àti fẹ́ bẹ̀rẹ̀ ìlànà bí wọ́n ṣe ṣe. Camera, please. Our cameraman, journalist, can you please step backward, please? Ẹjọ́ àwọn obìnrin ní àdàgbà dà. Obìnrin ní àdàgbà. Ìyá àdàgbà. Pápápá ọjọ́ ìṣẹ́mú lókù ẹ má bọ̀. Obìnrin ní àdàgbà. Àti tún pè yín sí o.
Olúborí káàbọ̀ láàrin wa èyí abiyamọ. Olúborí bàbá mi pàtàkì. Olúborí abiyamọ àtọ̀jẹ́ bọ̀ ọ̀rọ̀ tó ń torí ọmọdé òfin ọ̀sẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ ṣé o, ẹ bá gba máìkì lọ́wọ́ wọn. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ ṣé o, ó yá. Ẹ ṣé o, obìnrin ní àdàbà. Ẹ ṣé o. Ní bàbá tó. Lórúkọ àwọn lóòdì, lórúkọ gbogbo àwọn ìyálóde àti lórúkọ gbogbo ọ̀dọ́kọ́ ìṣòro ní abisafra lẹ́nìí. A ṣàdúrà lónìí pé ọmọ yìí àgbéyè la máa gbé o. Gbogbo wa pátá amọjọ́ bí ọmọ yìí àní mọjọ́ kú ẹ̀. Ní agbára Olódùmarè, ogun gbàmígbàmí kò ní wọnú ààfin yìí. Ogun gbàmígbàmí kò ní wọ Ilé Ifẹ̀. Ìyá ọmọ, bàbá ọmọ, àìsàn tó máa ń ṣeni lẹ́yìn ìbímọ kò ní ṣẹlẹ̀ nínú ìgbésí ayé. Ọlọ́run mà ṣe ń o, Ọlọ́run mà ṣe ń o, àóyè o, Ọlọ́run mà ṣe ń o, Ọlọ́run mà ṣe ń o, ọ̀rọ̀ wa mà dayọ̀. Òye o, Ọlọ́run mà ṣe ń o, èkèrè yẹ́yẹ́yẹ́, Jésù ní máa ṣe, èkèrè yẹ́yẹ́yẹ́, Jésù ní máa ṣe. Ọjọ́ ayọ̀ yín ni bẹ́ẹ̀ ni ẹnu ọjọ́ pẹ̀yìn ìyá wa gbogbo ẹ̀yin olórí pátápátá mo kí yín kú oríire. Gbogbo àwọn tó ti bí ọmọ wọn ò ní yàn kú, gbogbo àwọn tá a tún retí ká tún máa bí láìpẹ́ lágbára Olódùmarè, àbímọ ilé mọ báyìí ní teku ẹ̀dá àbíyèlè máa bí tiyín náà lágbára Ọlọ́run Olódùmarè. Ire ayọ̀ ẹnì kọ̀ọ̀kan yóò ní di àpínlé. Ní orúkọ gbogbo Ifẹ̀ la ṣe àdúrà lónìí pé ọmọ tá a gbé jáde lónìí ní agbára Olódùmarè ọmọ náà ò ní ṣàìsàn. Àìsàn ò ní sí ọmọ náà, ayé ò ní dẹ́mi ọmọ náà légbodò. Kódà padà wọn náà múná lọ ni o, ayé ò ní dẹ́mi èmi ọmọ náà légbodò. Gbogbo ọ̀tákọ̀tá, ọ̀tá ilé ni, ọ̀tá òde ni, ọ̀tá afinisùn, ọ̀tá àárín ọ̀rẹ́, ọ̀tá ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tó bá dìde ogun lágbára Olódùmarè ọmọ yìí ló máa jàkàrà wọn. Ọ̀tá inú ààfin ni, ọ̀tá olóyè, ọ̀tá ẹmẹsẹ̀, ọ̀tá olórí tó bá ní kùnùkùnú sínú tó dìde ogun lórí ọmọ tuntun tá a gbé jáde lónìí ọmọ yìí ló máa jàkàrà rú ẹni bẹ́ẹ̀. Ọmọ tá a wá gbé jáde lónìí ọmọ aláyọ̀ ni, ọmọ Ifẹ̀ ni. Ifẹ̀ níjọ́ tí a ti dáyé ìfẹ́ la máa ń lò. Ọmọ Ifẹ̀ ò kì í lonú méjì. Arọ̀ yín abẹ gbogbo àwa tá a wà ń bí pátá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba ìfẹ́ láàyè. Ìgbà tí Olódùmarè máa ṣẹ̀dá ayé ìfẹ́ ló fi dá o. Ẹ jẹ́ ká gba ìfẹ́ láàyè. Ìfẹ́ ni gbogbo wa fi lè gbé ìgbé ìfọ̀kànbalẹ̀ lórí ohun gbogbo tá a bá ń ṣe. Ẹ jẹ́ ká lo ìfẹ́. Mo bẹ̀ ní orúkọ Ọlọ́run lórí ọmọ tá a gbé jáde lónìí. Bá a ṣe ń sìnkì ọmọ yìí ẹ̀yin náà aṣayọ̀ tí yín bẹ́ẹ̀ o. Ire ayọ̀ tí yín náà kò ní di àpínlẹ̀ o.
mo wá ṣe èyí fún gbogbo ẹmẹsẹ̀ pátápátá tó ń bá bàbá ní ṣiṣẹ́ pẹ̀lú inú kan tí ẹ ń lò ìrì ayọ̀ tí náà tẹ̀ yín lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ ní kúkògbò yín tó dé gbogbo àwọn olóyè bàbá wọ́n ní eku ẹmọ́ tó bá finú ṣe méjì ẹ̀bìtì apá gbogbo ẹnikẹ́ni tó bá ti ń dalẹ̀ òkì ń dalẹ̀ ẹni bá ti ń dalẹ̀ nínú ààfin ọ̀sán gangan là á gbọ́ kú aró gbogbo ẹni bá ti ń dalẹ̀ lágbára àwọn tó nílẹ̀ ọ̀sán gangan báyìí la máa gbọ́ kú ẹni ẹni bẹ́ẹ̀. ẹ̀ka wá ń ṣe lónìí ire ni ayọ̀ ni bá a ṣe wá mọjọ́ ìbí ọmọ yìí ní agbára Ọlọ́run àní péjọ wá sọ̀fù ẹ̀nú ààfin ọmọ ìyá dàgbà á dògbò á ní owó á ní ọlà á ní fọkànbalẹ̀ àárẹ̀ ara àárẹ̀ ẹ̀mí ayé òní fi dè mọ́lẹ̀ ọmọ tá ń ṣe ìkẹ́ ẹ̀ lónìí jẹ́ kó gbọ́ ẹ̀ kó búyọ gbogbo bàbá ẹ̀ ṣe búyọ fún gbogbo àgbà ńlá ayé wọ́n la àgbà ayé gbá wọn yóò sì rìn abí ọba ni a ó dé ibi tí ràn wá òde rí o a ó la àgbà ayé já bí bàbá wa Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn bí wọ́n ṣe la gbogbo àgbà ńlá ayé já ọmọ iná àrógùn ẹ̀ lò á la gbogbo àgbáyé já wọ́n mọ̀ ní Nàìjíríà wọ́n mọ̀ ní Canada wọ́n mọ̀ l'Amẹ́ríkà wọ́n mọ̀ ní Brazil ní gbogbo àgbà ńlá ayé pátá lágbára Olódùmarè wọ́n mọ̀ mẹ́rin bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ tẹ́ wọ́n rà mí ṣe lónìí ẹ̀yin náà àrógùn yín lé o láyé bẹ́ẹ̀ bí láṣẹ bẹ́ẹ̀ ó balẹ̀ ó dàṣẹ o. ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. kábíyèsí o. ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí ẹ̀yẹ ní. kábíyèsí. ẹjọ́ ìtọ́kọ̀ sí bí wọ́n ṣe é ṣe nígbà wáṣẹ̀ olókàn yìí gbogbo àwọn nǹkan tí wọ́n kó sílẹ̀ yìí ló ní ìtumọ̀ nígbà wáṣẹ̀ bàbá wa Àràbà Àgbáyé àwọn tó wá ṣòdì láti wá máa ṣe gbogbo ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ẹ wá jọ mọ́ bẹ̀ wá ẹ jẹ́ ká dákẹ́ kán máa ṣàlàyé gbogbo ẹ̀ fún wa lóòótọ́ là ń kọ́ ọmọ wọlé a tún máa kọ́ ẹ̀kọ́ lọ nípa àti ṣe àwọn Yorùbá Àràbà Àgbáyé olùṣẹ̀ṣe Àràbà gbámúgbámú. Okay. Ọlọ́mọ ló láyé o ọ̀sàrámọ̀ ọmọdé o ọlọ́mọ ló láyé o ọ̀sàrámọ̀ oyè èyòkó oyè èyòkó ọlọ́mọ ló láyé o ọ̀sàrámọ̀ ọmọdé o ọlọ́mọ ló láyé o ọ̀sàrámọ̀ ọmọdé o ọlọ́mọ ló láyé o ọ̀sàrámọ̀ ọmọdé o. Ẹ̀sìn. Eri mọ́ta òwúrọ̀ bàbá mọ́lẹ̀, ó lè yè kó, ó yẹ kó, àgbọ̀rọ̀. Mo rí ìhun máa yọ̀ lé o, mo rí ìhun máa yọ̀ lé o. Ìbá ni ayọ̀, ìbá ni ayọ̀, mo rí ìhun máa yọ̀, mo rí ìhun máa yọ̀ lé o, mọ̀ fẹ́ mọ̀ tuntun o. Ìbá ni ayọ̀, ìbá ni ayọ̀, mo rí ìhun máa yọ̀ lé o. Àgbọ̀rọ̀. Arúmọlẹ̀ àlàkọ́ wà ẹ̀mí rà gbó lọ́wọ́ olúgbọ̀n ló máa ṣe lọ ènìyàn ọkọ̀ dúdú ọkọ̀ pupa omi rèé o ọ̀hún lóbìnrin ní olódìbí sísí onítọ́ bá ti fomi rúbọ ṣe náà nìsinmi ọmọ bíi a ní ìsinmi lọ́jọ́ alẹ́ o ọkàn rẹ̀ abalẹ̀ adàgbà adòdó ṣe àdúrà fún lọ́jọ́ alẹ́ o. ìdíta lákọ̀ọ́yà lápá ìdíta tó ya nítan ọmọdé jí ta fàáró ọmọdé bá jí ta fàáró ìgbẹ́nà máa kúkú oró ọmọ ṣèkú jí káfà oògùn ọmọ ṣèkú bá jí káfà oògùn
ìjọlẹ́gbẹ̀rún márùn-ún ọmọ awójí tẹná ọtí wọ́n ní tọ́mọ awó bá jí tẹná ọtí ìbẹ̀rẹ̀ máa lówó lọ́wọ́ ìbẹ̀rẹ̀ máa bímọ lémọ ilé o tí sọmọdé wá àtẹ̀ gbàlémọ̀dé o ọmọdé tẹ̀tẹ̀ owó ọmọ àlàáfíà la béèrè fún o àti mọ bẹ̀rẹ̀ ayé ọmọ yìí o ànímọ̀pẹ̀ ayé rẹ o. ọkọ̀ bọ́sápọ̀n iyọ̀ lélẹ̀ yìí o wọ́n bá ṣe ọbẹ̀ tọ́ba ti fi yọ̀ sí èyí dá lẹ́nu ayé òní yọ̀rọ̀ yọ̀ kó lára ọmọ yìí o ọ̀run kò ní ká ìdà níjẹ̀ fún ọmọ náà òkú ọ̀run ló sùn gidigidi ìyẹn ló dín bá fọ̀rún mìlà níjọ́ fẹnu burúkú wí tèdú ó lè má fẹnu burúkú wí tòun mọ́ ẹnu yọ̀ ẹ̀mà fẹnu yọ̀ wí tòun ẹnu yọ̀ abẹ́rẹ́ fẹnu yọ̀ wí tasọ ẹnu yọ̀ ẹ̀mà fẹnu yọ̀ wí tèdú wọ́n má fẹnu yọ̀ wí tòun èyí ó. Oríire sẹ̀wẹ́lẹ̀ onígbèdè àpà ló díwá kó onígbèdè àpà níbi ọ̀rẹ́ ń jẹlé ìbílẹ̀ tí ò yálé ajé àyàsílẹ̀ onígbèdè oríire sẹ̀wẹ́lẹ̀ onígbèdè ọmọ àyàsílẹ̀ onígbèdè oríire sẹ̀wẹ́lẹ̀ ajé amábọ́mọ ìgbé amábọ́mọ ìlódà ó balẹ̀ ọ̀rọ̀ lélẹ̀ yìí ó ọ̀rọ̀ ẹwà èyí táláyé ọmọ yìí ó ọkọ̀rẹ́ àbálẹ̀ gbogbo àti mọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní lópin ayé rẹ̀ gbogbo ẹni bá wá ń ro bí ìró gbogbo ló máa lò mọ́gbà o àwọn ọ̀fẹ́ máa wà ẹni tí ò rí rí tó ń tako ni tó ń sọ̀rọ̀ ẹni láì dá èyí jẹ́ tọmọ ìgbìmọ̀ àwọn bá ti dún sí wọ́n máa jà kàrà wọn ní oníbọ̀ ọlọ́jà ọgọ́rọ̀ táwọn ò fẹ́. ọ̀rọ̀ adùn òní tọ́nu ọmọ yìí èní tán lé bàbá èní tán lé èní tán ní àwọn olórí tó wà láà dáàní àwọn olóyè tó bá ṣe dáadáa o dáàní àwọn òṣòro tó bá ṣe dáadáa o dáàní àwọn olódùlọ̀ tó bá ṣe dáadáa ní ọkàn wọn máa balẹ̀ lọ́jọ́ alẹ́ o. lẹ́kùn fi ń lagbó kiri ló fi ń la pápá orí ọmọ ẹ̀ ló máa fi lágbá ayé ìjà sí dáadáa o ẹ gbogbo àdáwọlé àyọrí sí eré o àyànjú o gbogbo ẹni máa lò máa pé rírẹ̀ níbi gbogbo ọ̀rọ̀ máa kúkú ìyá o ọmọ ẹja lẹja fi ń labú orí ẹ̀ ló máa fi lágbá ayé ìjà ohun tí ẹ̀dá ń ṣe ní dáadáa lọmọ yìí máa ṣe ilé ayé ohun dáadáa tí ò ṣẹlẹ̀ ló tún ìfẹ́ o dáyé lọmọ yìí máa kó wálé o. ṣúgà òyìnbó rèé o lọmọ ìgbé tó gbé látọjọ sí wá sílé ayé olóòlù máa bá padà o tó bá dàgbà tó bá dògbò ọmọ aráyè ò ní dáre kúrò lọ́wọ́ rẹ o. obìnrin bíkú obìnrin bí obì àbíkú àbí àrùn ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi kú lé lórí gbogbo ọ̀tẹ́ wọ́n máa kú lórí ọ̀rọ̀ ọtí ẹ̀ ní. oníṣòlùsà awé pẹ̀lú ìjọba lójú ọkọ̀ pẹ̀lú ìjọba níjọ́ ọdún mọ́ èrò kan wọ́n ní dídùn lọ pẹ̀lú ìjọba bá ń sun kíkan ọ̀rọ̀ adùn kò ní tọ́jú ọmọ yìí o. àkàrẹ́ o gbogbo ilé kọ̀ọ̀kan lónìí kan tó ń ṣe bẹ́ẹ̀ èmi wá wọn o ọkàn rẹ̀ á balẹ̀ wà á rí ná wà á rí lò wà á rí bá ti ṣe wà á rọ̀mọ̀ gbẹgbà ọmọ rẹ̀ á dára o ìwọ náà kó o ṣe pẹ̀lẹ́ o má yájú sólúfẹ́ o à ń kí ọ à ń ṣàdúrà fún ọ torí olúfẹ́ ni ó ṣe pẹ̀lẹ́ o. oníbọ̀ ọlọ́jà bẹ́ẹ̀ lélẹ̀ yìí ó gègé lélẹ̀ yìí adémáké wá ọmọ ògúnwùsì ọmọ ọ̀jájú ìjálẹ̀ òkìkí aláṣẹ omi gbóná òkèlè yọmọ Yorùbá òyọmọ láláṣẹ kí
gègére táwọn máa di kò sípò táwọn máa wà lónìí bá a ṣe gbá bẹ̀rù iná gègé iná la fi ń ṣe gbogbo ọmọ ìyá wa fi ṣe á fi gègé ṣe káyì á fi ṣe kan dùnú ìfẹ́ gbèsè ayọ̀ kan ní àná ọmọ yìí náà ń wọlé stéètì náà bá wa dojú alẹ́ àti màsílẹ̀ lọ́sìkò rẹ̀ bàbá gbogbo ẹni máa dínà rẹ̀ Elédùmarè bá wa dínà mọ́ sójú ọ̀hún. tọ́gẹ̀dẹ̀ bá bá yìí máa ń dẹ̀ Adémákè wọn ọmọ Ògúnwùsì ara máa dẹ̀ ọ̀dọ́jú alẹ́ ọkàn máa balẹ̀ wàá dẹni yìí wàá dẹni ẹ̀yẹ wàá dẹni àpésì ó ní serú ẹgbẹ́ o gbogbo kátàdá ń ṣe ní ayé ló máa bá wọn ṣe ní dáadáa o ọkàn rẹ̀ àwọn balẹ̀ o ìfẹ́ má máa fẹ́ yan kàní o kéré o adùn ọ̀rọ̀ adùn ní tọ́lú ọmọ yìí bá a ṣe péjọ yìí ká súre fún ìpéjọ tá a tún máa pẹ́ fún níbẹ̀ yọ̀ àní péjọ fún ibẹ̀ láti ṣe kálá burú fọmọ rẹ Adémákè wọn ọmọ akínyọ́ wọn ni kọ́ ni wọ́n máa sa kọ́ ọmọ wulẹ̀ fóun sójó kọ́ ni wọ́n máa sójó kọ́ ọmọ wulẹ̀ fóun sákín ìyẹn ló díwà kò dí tó súpọ̀ aláìpẹ́ méjì ìgbà ìdípẹ́ méjì ní dídó lówó wàá dolówó wàá dẹni yìí wàá dẹni ẹ̀yẹ ọkọ̀ rẹ̀ á parẹ́ lọ́jọ́ alẹ́ o. Àfọwọ́ lè dẹ́rọ orí bọ́lọ̀ tún jọba orí rẹ̀ ò ní jọba o ọkọ̀ rẹ̀ á balẹ̀ lọ́jọ́ alẹ́ o. Ọba Adéyẹyè eku kéré ẹja kéré Adéyẹyè o ẹbọ àfi o. ẹ ṣe o. ẹja sọ pé kárí èso máa ń bọ bàbá wa Sòókò Adégbòdo Dúrúsì Sòókò láìpẹ́ láti máa bọ̀ wá dúpẹ́ lórúkọ gbogbo ẹbí. ọmọọba Sòókò láìpẹ́. Sòókò Adégbòdo Kọtíbọ̀sà. ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí sí kéde pàtàkì tí bàbá bá ti ń gbé ọmọ lọ pẹ̀lú ìyá ọmọ àwa tí a lè tẹ̀lé wọn á bá wọn dé báwa yòókù ká máa lọ ní reception bíi Odua house ń bẹ̀yẹn lẹ́yìn bíi bóyá Sòókò láìpẹ́. Asante sana. Ní orúkọ Elédùmarè kábíyèsí aláṣẹ àwọn adúpẹ́ gidi fún ọjọ́ ìní pàápàá jùlọ nǹkan ayọ̀ tá a ṣe ní ọjọ́ ìní nǹkan ẹ̀yẹ tá a ṣe ní ọjọ́ ìní èyí gan ni ayọ̀ mi kú jù Elédùmarè kò ní bayọ̀ wá jẹ́ adúpẹ́ gidigidi láti orí àwọn olóyè bàbá Ọọ̀ni Ìfà olóyè Ọ̀pọ̀n àti olóyè Apá Ọ̀rọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ àwọn lódọ̀kọ́ àwọn ìṣòro àwọn olóyè gbogbo àwọn olódù mẹ́wàá àwọn irun Sòókò pàápàá jùlọ mo dúpẹ́ lórí àwọn olórí tó ń fi ayọ̀ ìdùnnú ìfẹ́ tó fi gba ọmọ wa Adéwàwá pèsè Adéwàwá wọlé irú ayọ̀ báyìí. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.